by His Imperial Majesty, the Oni of Ife. And he was gingering all of us to work as a family, to work as a team. Kí a tó tẹ̀síwájú lóní mọ́ńbé, mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fọ́nrán yìí. The President of the Federal Republic of Nigeria, President Bola Ahmed Tinubu, GCFR, the Secretary to the Government of the Federation, Distinguished Senator George Akume, Your Royal Highnesses, Your Royal Majesties, I want to end the protocol here. Your Excellency, we have come to Abuja today, and we've seen the crowd. The only thing I can remember is when President Jonathan was president of Nigeria, he called the 2014 National Conference, and the hall used to be full like this. But this one is fuller. There are more people. So you have scored a first. by bringing the largest crowd to this place. We've been committed to the health of our people. But having come now to Abuja and listened to Professor Mohammed Pate and his team, we are now more committed. So the traditional rulers of Nigeria will now go home and work harder than before. But I must tell you, Mr. President, that personally, I don't feel very happy because you were not here in the morning. There were several speeches. We listened carefully. I listened to the opening address by His Imperial Majesty, the Oni of Ife. And he was gingering all of us to work as a family, to work as a team, to see Nigeria as one. And then I felt maybe this is good. But when you look at it, this same Imperial Majesty is arranging to confer a very high honor on Sunday Igbo, who
in my own part of Nigeria in the southeast, we see him as a counterpart of Nnamdi Kanu. And my brother, fellow royal father, the Imperial Majesty, does not seem to understand the pain in my heart when Nnamdi Kanu is in Sokoto. So, sir, the ball stops on your court. Bring this man out. If we don't want him in Nigeria, return him to Kenya or London, where they took him from. You see, some of us here have been asked to go and work, but the young people in the Southeast are so agitated, they can even beat us. They see us as sellouts. We come to Abuja, they may think we come to collect money. And then we keep quiet. So, sir, please do something about this. Do something about this. We cannot make progress in this country if we don't tell ourselves the home truth. There's no way. There's no way. Now, again, they were talking about Southern Traditional Rulers Committee on Health. And the eminent professor Patel was saying that this will become an annual event, what we are doing today, if I heard him correctly. The truth of the matter is that there is nothing like Southern Traditional Rulers Council. If you come here at party and you give money to people on that basis, it's not correct. The South is not the North. We have our system. We need unity in diversity. So that people, so if you want to deal with us in the Southeast. If you have resources for us, give it to us. Don't give it to people who come and say, we are Southern Traditional Rulers Council. Democracy is a representative government. And anybody who goes to present himself without his people is not democratic. So get it. We think that we will do our best. Mr. President, we are going to support this health. Do all we can, but please listen to our cries. May God bless all of us. Thank you very much. Ẹ ṣeun gan, ẹ káàbọ̀ padà. Yes, ẹ̀yin náà ẹ ti gbọ́ nǹkan tí àwọn bàbá Igbo, àwọn
royal father wọn ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ àwọn Hindi Igbo Ọ̀hánèzè Hindi Igbo bóyá àwọn Ọ̀hánèzè ni o mo ṣàrò pé àwọn traditional rulers wọn àwọn àgbààgbà ilẹ̀ Igbo àwọn náà bá bàbá Tinubu sọ̀rọ̀ yìí bóyá kó ṣe rí náà nìyẹn àwọn nǹkan tí a expect lọ́dọ̀ àwọn ọba wa kan ṣe nígbà yẹn tí Tinubu fi ń lọ sọ tí bàbá olóyè fi ń lọ sọ́tún tún lọ sósì òun ni àwọn ìgbésẹ̀ tí àwọn Ọ̀hánèzè Hindi Igbo tó ń gbé èmi dẹ̀ nígbàgbọ́ wípé dídùn ni ọ̀sọ̀ á so fún wọn kí bàbá Tinubu náà káwọn náà bójú ẹ rí pé olóyè Ìgbòho náà ti sọ̀rọ̀ pé kí Nnamdi Kanu kó náà kó adapt sí nǹkan tí Tinubu bá ń fẹ́ kán lè fi sílẹ̀ yes torí wọ́n ní ọgbọ́n ni àgbà fi ń sá fún wèrè ọgbọ̀ngbọ́n làgbà fi ń sá fún wèrè ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ o ẹni tó bá fẹ́ mú ọ̀bọ òun náà á ṣe bí ọ̀bọ ẹni tó bá fẹ́ mú ọ̀bọ òun náà á ṣe bí ọ̀bọ ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o ṣùgbọ́n kankan ni mo fẹ́ kí àwọn ọmọ Igbo mọ̀ ọ̀kọ̀ọ̀kan ló yẹ ni we want them to know something the ẹ̀sùn tó fi kan olóyè Ìgbòho ó yàtọ̀ sí ti Nnamdi Kanu wọn jọjọ torí ojú kan náà fi ń wọ ẹwò gbà tí wọ́n fi olóyè sílẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ especially tó ṣojú bí bèbí yẹn ọmọ Igbo yẹn tó dàbí òyìnbó yẹn ó sọ oríṣiríṣi ìsọkúsọ Ìgbòho ti declare ara ẹ̀ pẹ̀lú fún Tinubu ó ti ṣe kíní kan wọ́n ti gbé owó fún Ghana must go náà fi gbé owó fún ní nǹkan tó ṣojú ẹ̀yàn before you come out and say something most especially àwa tá à ń gbóhùn síta tá à ń gbójú síta tá à ń sọ̀rọ̀ before you can say such ó yẹ kó o ní proof ẹ fact and figure your fact ó yẹ kó o ní sọ́wọ́ kó tó lè jáde síta láti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu èyí tí olóyè sọ tó gbọ́ lẹ́nu ẹ̀ ó lè sọ yẹn ṣùgbọ́n pípẹ́ wọ́n fi Ghana must go gbowó fún àwọn kan ẹ̀ ààrí sójú èmi náà máa ń sọ ẹ̀ náà fún àwọn èèyàn wa kọ̀ọ̀kan tájíjọ́ ọmọ Yorùbá tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ ríyàn pé ẹni wọ́n ti gbowó fún wọ́n ti lọ gbowó ní nǹkan tó ò fojú rí o dẹ̀ ń sọ we don't need all those things òun ni nǹkan tí mo fẹ́ káwọn ọmọ Igbo mọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan olóyè ó yàtọ̀ sí ti ohun ọjọ́jọ́ ẹ̀ṣẹ̀ kan àtọ́ kò tẹ̀ sí nǹkan tó fi wà rí létẹ̀ kò síbi kan tẹ̀ ti lè rí olóyè tó lè sọ ẹ̀ kan lọ máa bá àwọn ọlọ́pàá jà àbí kẹ́ máa ṣe jàgídíjàgan ó wá declare ọjọ́ Monday pé sit at home nílẹ̀ Yorùbá olóyè ò lè ṣe yẹn so all those things ní ìlú tó ní ọba tó ní ìjòyè ẹnìkan wá máa declare ara ẹ̀ a máa sọ pé no sit at home Monday ní ìlú tó ní ìjọba rí pé ó tako ìlàkàyè ó dẹ̀ tako òfin ìlú ara nǹkan wọ̀nyẹn ni ó yàtọ̀ síra ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá Tinubu kan bẹ ojú àánú wò wọ́n inú àwọn bàbá wọn yẹn ò dùn lóòótọ́ kan fojú àánú wò kan tú sílẹ̀ kó máa lọ lálàáfíà gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọ́n ti tẹ̀ bá mọ̀ pé ẹ̀fẹ́ nínú ìlú ọ̀rọ̀ ẹ̀rí pé bàbá yẹn ohun tó fi ń sọ̀rọ̀ àgbàlagbà ni wọn ọ̀dẹ̀ lọ́wọ́ máa sọ̀rọ̀ pẹ̀lú jàgídíjàgan ní ìfojú Tinubu nítorí nǹkan tó ń wá ẹ̀gbọ́n gbólóhùn tó lò gbólóhùn yẹn ẹ lọ rí ẹ̀kọ́ ẹ lọ digest ẹ̀ tẹ́mọ̀ mọ̀ pé ẹ̀fẹ́ nínú ìlú ẹ lọ dá padà sí Kenya àbí UK nǹkan tí bàbá yẹn sọ nìyẹn ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ gidi lẹ́gbọ́n yẹn tẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ nínú ìlú ẹ lọ dá padà sí Kenya níbi tẹ́ ẹ ti gbé àbí kẹ́ ẹ jẹ́ kó máa lọ sí UK ẹ mú kan nínú méjèèjì ọ̀rọ̀ gidi nìyẹn o bàbá Tinubu mo mọ̀ pé àgbàlagbà ní ẹnu ẹ̀dẹ̀ ti fo tí àgbà gbọ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọ̀rọ̀ Yorùbá ní ṣọ̀pá fẹ́ kúrò yìí àbọ̀nú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe tẹ̀ní jàgídíjàgan àlè fi jàgídíjàgan ṣe o ẹ̀mí tá lọ á ti pọ̀ jù àdẹ̀ nílé avoid láti lose anybody yes bó ṣe jẹ́ nìyẹn ọgbọ́gbọ́n là á fi ṣe tí bàbá Tinubu kan tó kúrò ńbẹ̀ kan bá wa dá àpẹẹrẹ sí kò sí president tó lè pín ìlú wọn lè pín ṣùgbọ́n wọ́n lè sọ ọwọ́ sí wọ́n lọ́gbọ́n tó fi lè ṣe ọwọ́ sí tí gbogbo ẹ̀ á fi ṣẹ̀rẹ̀gẹ̀dẹ̀ abẹ́ẹ̀rí àwọn adarí wọn ní àwọn Fúlàní Haúsá wọn lọ́wọ́ ẹ rí i pé àwọn ni problem Nàìjíríà yes ẹ lọ wo list náà gbó síta àwọn tí wọ́n tán seize property wọn majority wọn they are from north ẹ lọ àwọn tó ń gbé orúkọ wọn lè ní ni Malami ni o El-Rufai ni o Matawali ni o Gumi ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn òun yẹn náà ni àwọn ló ń fìdí àwọn agbésùmọ̀mí àwọn ló ń empower wọn àwọn ni problem wa so kò ní ìdí pa ṣẹ̀ṣẹ̀ ń dára wa láàmú kankan lọ títí so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn mi ní orí ìkànnì Àkàlàmàgbò TV show
mo kí wa lógúnlógún, mo dẹ̀ fi àkókò yìí náà mo fi kí bàbá mi Bánjí Akíntóyè. Ọdọọdún ni sápó ń rú, ọdọọdún ni màrìwò ń ṣọ̀ṣọ́, ọdọọdún ni à ń rí ọmọ òbí lórí àtẹ, ọ̀bẹ ní bẹ ṣú ẹsẹ̀ ní bẹ́ẹ̀ nà. Mo kí yín bàbá o, mo kí yín bàbá. Igba ọdún kan ni ẹ ó pẹ́, ẹ ó pẹ́, ẹ fọwọ́ parí, ẹ fèrèkì jòbì ní agbára ìṣẹ̀lẹ́dùà. Happy birthday to you bàbá mi Professor Bánjí Akíntóyè. Mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà. Ẹ ṣeun adé, mo dẹ̀ fi kí bàbá wa náà, mo fi kí gbogbo àwọn tí wọ́n ṣe ọjọ́ òbí nínú oṣù yìí pé happy birthday to you. Mi ò ní wá yín tì o. Ẹ ṣeun gan.